onílù mi yóò yá ẹgbàgì mọ lù dáadáa elégbè mi pátá ẹgbóhùn sókè ó yá àkòfẹ́ ti dé mo fẹ́ rọ̀jò orin. Wàsálàmù àlàyé ọmọ olídìtú fọlọ́jọ́ ìbí wa happy birthday integrity tó pé 60 ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Wàsálàmù àlàyé bàdàlì sí àṣà àwọn ìbá sọ̀rọ̀ àkùfẹ́ mọ́dé pẹ̀lú tẹ̀bí tẹ̀fẹ́ gbọ́. Aláàfíà ọlọ́run tó pọ̀ tó kún kẹ́kẹ́ o. Aláàfíà ọlọ́run tó pọ̀ tó kún kẹ́kẹ́ kó má bá ọjọ́ tán bí sáyé happy birthday integrity tó pé 60 ẹ̀mí yìí á ṣe púpọ̀ tó ń láyé bàbá Bashir ọkọ̀ Paulina pẹ́ láyé. Wàsálàmù àlàyé happy birthday to you ọ̀gá wa ọkọ̀ Paulina bàbá Bashir ẹ̀mí yìí á ṣe púpọ̀ tó ń láyé. Àkòfẹ́ bísímìláhì mo gbéra tán ó ti yá ká lọ sí àwùjì ní Ẹdó ká lọ kí integrity tó pé 60 ẹnjìníà Wàhábì ọmọ Musa aláṣẹ wápá bàṣẹ engineering and construction limited ọmọ àgbẹ̀dẹ ìṣọdẹ ọ̀gá wa ìṣọdẹ every March on the 29 ó ti yá ẹgbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan kẹjọ mẹ́ni àkìrí tán olówó orí àwa kẹ́ẹ̀pẹ́. Wàsálàmù àlàyé wàsálàmù àlàyé olè ní ìtúndò kọ́lá ń jẹ́ kẹ́pẹ́ láyé. Behind every successful man tí wọ́n wí there must be a good woman tí a dúró tó ń ṣàdúrà ní ọ̀sán àti ìlálẹ́ pípàdé orí mi ò ní ìṣíbọ̀ ọlá ilé ẹ̀kọ́ mi ò ní ìwọ́ mi integrity ọmọ alájà máa dúpẹ́ ọlọ́run fún ẹ ní Paulina aya rẹ̀ ó tún fún ẹ ní Bashiru ọmọ gidi wọn ò ní fi yín sílẹ̀ sáyé lọ àwọn ọmọ iṣẹ́ yín náà ń sọ wípé bóyá nírú yín ni ọ̀gá aláyé kò ní sábà mọ bó ti wulẹ̀ kó kéré ẹ fi fẹ́ràn sí gbogbo wa àpáta àwa gẹ́tì brown lónìí ọjọ́ ìbí yín pé tábà ti close níbi iṣẹ́ ìgboro ya bó ṣe kí o lọ sẹ́ni ìwé ẹ̀fẹ́ bá fẹ́ gbogbo wa máa gbé ìdèbẹ̀ ọ̀gá o ẹnjìníà Wàhábì ọmọ Musa ọmọ alájà lágbẹ̀dẹ ò ẹ̀ tẹ́wọ́ ọjọ́ ìbí 60 years tẹ́ ń ṣe ẹ máa sọdún tó jù bẹ́ẹ̀ lọ láyé. Wàsálàmù àlàyé ìgbà ọdún ọdún kan ní bẹ́ẹ̀ ẹnjìníà Wàhábì Musa ọmọ alájà lágbẹ̀dẹ ò àyẹ̀ ní ẹ̀dẹ́. Aláṣẹ wápá bàṣ mi wá ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀mí yìí wá ṣe púpọ̀ ọdún láyé. Ọkọ̀ Paulina mi bàbá Bashiru aṣọdúnmọ́dún. Ẹ̀mí yìí wá ṣe púpọ̀ ọdún láyé. Mr. Lecturer níbo ló dá ó dilé ẹnjìníà o. Ọmọ àgbẹ̀dẹ ní Alchima ni mo máa tẹ̀lé débẹ̀ o. Ẹ̀yin lọ máa rókò tayò ọmọ ọlọ́pàá ìdẹni. Ọmọ àdó torí ogun rọ̀ wáyé nílé bàbá yín o. Ọmọ àdó tó torí ogun so jantirọrọ. Ọmọ àgbẹ̀ ló ṣe di rúgúdú àdó ṣe di kìnkì ohun tádò lè gbé mi akèrègbè ó lè gbé mi o. Akèrègbè ló ní ká mẹ́mu òun ló tún ní ká mú mi. Àdó ló ní ká ṣògùn rúkútù nílé bàbá yín o. Ọmọ eléwé kan oògùn kan eléwé méjì oògùn méjì ewé pé mẹ́ta oògùn mẹ́ta ni ewé mẹ́ta ni mo pè ní ilé yìí o ìgbà ewé ló jẹ́ mi lójú ọlọ́jọ́ ìbíbọ̀ orí ẹ̀ bá ń wù àwọn ọkà sí iná ní káàkiri ìfọdún. Ó ti yá tẹ bá fẹ́ ra lé abẹ́fẹ́ ra lé o tẹ bá fẹ́ ta lé o abẹ́fẹ́ ta lé o real estate consultant tó pojú owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá pápá ẹ̀sùn yẹn lọ engineering and construction limited luxury ní wọ́n wà lẹ́lí ganza olúwa ní ṣọlá estate ní lẹ́kì.
lẹ́kì lẹ́kì ẹ̀pẹ́ expressway Lagos State tí wá ní. wọ́n fọkàn balẹ̀ wá bàbá fún àpá gan ni. àkùnfẹ́